Àfáà Yusuf Assalamu alaikum. báwo ni gbogbo ẹ̀. Alhamdulillah. Àfáà Yusuf ó lè ní nǹkan tó fẹ́ bèèrè lọ́wọ́ yín. Kí ni Ẹ̀yin máa ti pa tó èèyàn bíi mélòó báyìí ẹ máa ti pa tó èèyàn bíi mélòó báyìí. pàtó yàn mélòó? ẹ nà kò Kí yé lẹ yín ń àbí. sọ kò yé mi. Sẹ́yìn káwọn ẹlẹ́bọ àtàwọn Christian wọ́n máa ń challenge àwọn mùsùlùmí wọ́n máa ń pè wá ní apààyàn wọ́n máa ń pè wá ní terrorist orúkọ oríṣiríṣi ni wọ́n máa ń pè wá àwọn olóyè máa béèrè ohun tí wọ́n máa ń sọ kínní kan wọ́n máa ń sọ wípé àbàdìmọ́ bá wa ṣe pààyàn sí bẹ́ẹ̀ ni fẹ́ jìn lóde wa láti jẹun pé 72 fẹ́ jìn 72 fẹ́ jìn mo dẹ̀ wọ́n kẹ́yìn máa láìka obìnrin olóyè máa béèrè pé ẹ máa ti pa tó èèyàn bíi mélòó báyìí. Àwọn aláìmọ̀kànmọ̀kàn náà máa ń sọ yẹn. Ẹ̀, Àti pé tá a bá ń pààyàn ẹ rí i pé ó ti tako ẹ̀sìn àlàáfíà tá a sọ pé ẹ̀sìn mùsùlùmí jẹ́. kí ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni. Ẹ̀sìn àlàáfíà ni tá a bá ti wá ń pààyàn ó ti takora wọn. Àti pé Ọlọ́run sọ nínú Al-Qur'an pé ẹni tó bá ṣe mistake pa ẹ̀mí kan bó ṣe mistake. ó kàn ṣe mistake pa ẹ̀mí kan ó dàbí ẹni pé ó pa gbogbo ẹ̀mí ayé ni. Allahu Akbar. Bẹ́ẹ̀ tó bá sì ṣe mistake tó bá gba ẹ̀mí kan là ó dàbí ẹni pé ó gba gbogbo ayé là ní. Allahu Akbar. Ṣé ẹni tó bá ṣe mistake pa gbogbo ẹ̀mí Bẹ́ẹ̀ ẹni tó bá ṣe ó kàn ṣe mistake. ó dàbí ẹni tó pa gbogbo ayé bẹ́ẹ̀ ni tó bá gba ẹ̀mí kan là ó dàbí ẹni tó gba kíni o. Tó gba gbogbo ayé là ní. Allahu Akbar. Ṣé ẹrẹ́ yẹn lẹ́bọ àtàyìn Christian ẹ bá ń sọ fún wa pé ẹ̀sìn àpàyàn ẹ̀sìn kíní kan ni wa àwọn oníṣẹ̀ṣẹ̀ àpàyàn àti sàrà nípa bí pé Islam ní ẹ̀sìn àlàáfíà nìyẹn ẹlẹ́bọ Christianity inú ẹ̀sìn yìí ní ìpààyàn wà ẹ̀rí pàdé ṣe fídíò lóríṣiríṣi nípa ẹ̀yin Ọ̀rúnmìlà Ṣàngó táwọn bá fẹ́ dán agbára wọn wò ní tiwọn Ọbàtálá wọn máa pààyàn tiwọn ni báwọn fi ń dágbára wo ìyàwó náà kájáde pé nínú ìwé tí bàbá onífàyín ló kọ ìwé yẹn Yẹmí Ẹlẹ́bùbọn àti bàbá wa Wándé Professor Wándé Abímbọ́lá nínú àwọn tí wọ́n kọ àwọn táwọn fẹ́ sọ yìí náà sì àwọn olórí yín o tó yẹ pé prof tún ni wọ́n so àwọn gbọdọ̀ bàbá Wándé Abímbọ́lá àwọn ló dífá yan Aláàfin Ọ̀yọ́ right now àti Ọọ̀ni of Ifẹ̀ àwọn ló dífá fún wọn tó túmọ̀ sí pé àwọn ẹni ńláńlá ni wọ́n nínú àwo so ní ìwé tí wọ́n kọ àwọn tẹ́ ń wo kọ́ ṣe nìyẹn. ibi láti rí wípé àwọn ló ti ṣe kí ni níbi ìwé wọn pé àwọn Ọ̀rúnmìlà wọn fọmọ even Ọ̀rúnmìlà fọmọ ẹ̀ṣẹ́ ṣó àwọn ọmọ àlè tí ìyàwó Ọ̀rúnmìlà tó bí Ọ̀rúnmìlà tó sápá tó pa wọn apààyàn ni wọn ó tún lọ àwọn Ọ̀rúnmìlà tó gún wọn tún lọ sí kí ni wọn lọ kókun ja ìlú kan ní Èkìtì wọn dẹ̀ pa gbogbo òru yẹn pápátá so inú ibẹ̀ yẹn láti ẹ̀yin Christian náà inú báíbù yìí mo ti ṣe bíṣọ lóríṣiríṣi nípa bẹ́ẹ̀ tí ń báyàn kò sí fáàsì kan náà lọ́kọ̀ àwọn tọ́lọ̀ ti ní ẹ̀yà ẹ̀wọ́n ní ìlú kan lọ ẹ̀pà ẹ̀pà ọmọ kékeré ẹ̀pà àgbàlagbà ẹ̀gbà ọkùnrin ẹ̀pà obìnrin inú ìwé láti rí o Samuel 15:3 lọ sí ilẹ̀ Amẹ́lẹ́kì lọ sí mẹ́rin sinmi pa ọkùnrin pa ọmọ kékeré pa àgbàlagbà ọmọ kékeré pa ọmọ ẹnu ọmú pa màálù pa kẹ́kẹ́kẹ́ gbogbo nǹkan yìí tó wà mẹ́rin kẹpa inú ìwé tí yóò tẹ̀sí náà both Old Testament and New Testament bẹ̀rẹ̀ wà pé kẹpa yẹn Jésù náà ní wọn wá láti wá wọn láti àṣì ayé bí kò ṣe é dà ó ti ń bẹ̀rẹ̀ so and then gbogbo ní Old Testament yẹn náà gbàgbé Jésù dé Jésù kí ló sọ ó ní I have not come to abolish the law but to fulfil it òun wá láti kìnnìún òun wá láti wá pa àwọn òfin tó ti wá sẹ́yìn òun wá láti wá parẹ́ òun wá láti wá mú sẹ́ni tó túmọ̀ sí gbogbo Old Testament yẹn náà tó ti kìnnìún ló falẹ̀ ẹ bá tó wá sọ pé ẹ tún takò yẹn náà pé ẹ tún gbà yẹn wọlé ẹ má gbàgbé pé Ọlọ́run náà ló sọ yẹn o sọlọ́run tó sọ yẹn gbà yẹn orí ẹ̀ òpin gbà yẹn kò mọ ọkọ tó sọ so that same God tó pa òfin tó sọ òfin pé kẹlẹ́ pààyàn òun náà ní same God tó tún rántí kíni tó tún ní tẹ̀sán tó túmọ̀ sí pé ẹ̀ ní point ẹ̀yin gangan lẹ̀sìn apààyàn ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni kò sí fáàtì kan tó wà láǹdù Quran tó náà ti sọ pé kẹlẹ́ pa àwọn èèyàn àwọn tó náà sọ ní pé kíni Quran 9 Quran 47:3 àti Quran kí n tẹ́ máa ń kó tì máa sọ pé ẹ bá ti rí àwọn ìṣẹ̀bọ̀ yẹn pa wọ́n ibi tán àwọn tó kí ni ẹ bá àbùsẹ́fẹ́sẹ̀ ni o àbùsẹ́fẹ́sẹ̀ ni Ọlọ́run máa sọ pé kí ni o níbi kíbi tẹ́ bá ti bá àwọn tẹ́ bá ti rí àwọn disbelievers àwọn tó ṣe mùsùlùmí tẹ́ bá ti bá wọn ní kí ni o ní ojú ogun ẹ̀bẹ̀ wọn lọ́rùn ojú ogun Ọlọ́run dárúkọ Ọlọ́run ní pé kẹlẹ́ pa wọn mọ́lé ojú ogun ni torí pé kí ni ojú ogun kò sọ́ọ̀rẹ́ ń bẹ̀ àbí òun mo bá ń ṣe example Nigerian soldiers àwọn àmì wa kí ló bá lọ sójú ogun kí ló máa lọ ṣe ṣebí pípa yẹn wọ́n máa pààyàn tó wà lọ pààyàn yẹn tó túmọ̀ sí pẹ́lẹ́sẹ̀ ni wọ́n ṣẹlẹ́sẹ̀ ojú ogun ni wọ́n wà so wọ́n dẹ̀ gbogbo jà wọ́n ni so tó wọn bá pa wọ́n àwọn tó máa ti fi pa wọ́n tó ti ń bẹ̀rẹ̀ then ẹ ti máa ń kọ́ ti pé Quran 9:6 ló máa ń kó ti bí Ọlọ́run ti ní ẹgbógun táwọn àwọn èèyàn tí tó máa fi san jizya àti máa ń sọ yẹn náà fún yín Nàìjíríà ìlú tó bá ti súnmọ́ wa ló máa ṣàlàyé pé kò lè yé yín àti máa ń kó tiẹ̀ náà fi lóríṣiríṣi ní Nàìjíríà tàwa yìí náà tó bá ralẹ̀ tó bá tí ìsan owó tẹ́ ẹ kó san ó máa gbógun tiẹ̀ tó bá sún táàkì wọn máa gbógun tiẹ̀ nísìnyí báyìí sì tó bóun ni wọ́n tún ti sòfin pé tó bá ti ní kíní kan mọ́ wọn sún táàkì tó bá sún táàkì wọn máa gbógun tiẹ̀ irú àwọn ilé kan yòówù èyí àwọn ilé tẹ̀wé máa tẹ̀ sí fi máa gbé kámẹ́rà ìgbọ̀n ti kẹ́rì àwọn ilé yìí wọ́n ti kọ cross síbẹ̀ cross yẹn tó túmọ̀ sí gbogbo ọ̀rẹ́ nínú ilé yẹn àti tí wọ́n bá tó sanwó tó yẹ kán ṣan tó yẹ kán san tó lọ gọ́ọ̀mẹ̀ntì wọ́n tó lè fi wọ́n lẹ̀ tó ti ilẹ̀ tó is normal then owó tá à ń sọ yìí náà mùsùlùmí náà san táàkì gíṣì àtàtà yẹn mùsùlùmí náà san kékeré ní ti mùsùlùmí ó máa san 1% mùsùlùmí máa san 2.5% láàbò kékeré nìkan ló ń san sí ni ẹ máa ní pé àbí mùsùlùmí san 2.5% kékeré sọ 1%. a san 1% láti fún ìdáàbòbò owó ìdáàbòbò ni so any proof tẹ bá ti rí àbí tẹ bá ti rí nǹkan against Islam tẹ bá tẹ jẹ́ pẹ̀ nímọ̀ nípa ẹ̀ tẹ bá tẹ̀lé lọ́wọ́ èèyàn ẹ lọ sí gbogbo ìtura yín tẹ bá bèrè pé is this normal
wọ́n pe Allah is an idol ẹ lọ sí Google kẹ́kọ̀ọ́ site Allah an idol kẹ́gbọ́n nǹkan tí ayé kí ni máa sọ kí ni màá sọ fún yín. so Google máa yí fún ó máa help 99.9% nǹkan tẹ́ ń béèrè lọ́sí Islam ẹ̀sìn àláfíà ni kò sí ẹ̀dá kan àgbáyé tó dáa tó ní Muhammad sallam lápòjúwe ànábì Muhammad sallam olójú ká nífẹ̀ẹ́ Jésù lápá níbi jẹ́yìn tí ò dáa ni ó bá ti kí ni o ó máa pa Jésù jẹ fún wa olójú ká nífẹ̀ẹ́ Jésù àwọn òdá Jésù mọ̀ náà wí tá tọrọ Muhammad sallam àní mo ròyìn sí Jésù jẹ ànábì ló dé ló yá lóyìn Jésù fún wa péyàn dáadáa ni kò dẹ̀ lẹ́sẹ̀ kò dẹ́sẹ̀ ẹni ire ni báìbù tí ń dẹ̀jẹ̀ kí ni báìbù tí ń bà jẹ́ abẹ́ ìmọ̀ òun lè sọ pé ẹ máa lámì Yusuf Adépọ̀jù wọ́n máa bú Jésù wọ́n bú Jésù nǹkan tó wà ní báìbù inú báìbù náà kọjá náà yìí kájà fún un. Jésù yẹ ó jẹ àgbàdo yes òun kọ́ ló gbọ́n àgbàdo náà wọ́n gbé àgbàdo kalẹ̀ báyìí Jésù dẹ̀ ń kọjá lòun àtàwọn ọmọ lẹ́yìn wọ́n dẹ̀ lọ kọ àgbàdo dẹ̀ jàgbàdo tí kò jí nìyẹn. inú báìbù ló wà o. báìbù tí ló wà ẹ̀ lẹ́yìn nínú Al-Qur'an kò sí nǹkan bẹ́ẹ̀ yẹn nínú Al-Qur'an ti wa first miracle tí Jésù ṣe kí ló ṣe ó sọ omi di wáìnì tí miracle wà dáadáa wo nìyẹn kéèyàn mọ sọ omi di wáìnì ṣùgbọ́n first miracle tó ṣe nínú Al-Qur'an kí ni wọ́n sọ pé ó sọ gbàgbọ́ wọn bí tán báyìí ó sọ̀rọ̀ ló mọ̀ pọ́ùn lo èyí náà èwo ló bá làkàyè mu èwo ló wà miraculous jù ẹ̀yìn tó bí tó sọ̀rọ̀ ní ọ̀pọ̀ùn lo àtẹ̀tó somi di wáìnì èwo ló bá làkàyè mu níwẹ̀ so ẹ̀sìn Islam ìsìn láfíà ni so gbogbo nǹkan tá à ń ṣe yìí à ń sọ láti máa ṣe kíni láti máa fi dìbọn gbogbo rọ́tẹ̀ dípa mọ́ lọ́hùn má níbi ni